Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta gbogbo ibi tí a bá wà. Èmi ọmọ yín náà ni ọ̀rẹ́ yín, àbúrò yín, Ọ̀túnba Jamiu Lamidi Olúṣesí. Ẹ rí pé mo tún jáde láàárọ̀ yìí. Ọ̀rọ̀ ìlú Nàìjíríà yìí náà ló ìtàn kan wá lóminú. Ta ìníṣẹ́ kọ̀, ṣùgbọ́n wọ́n ní kíní ẹ̀ olóhùn lóko. Tó bá dé látòdò, tó dé látòko, ibi tó fi sí ni wàá bá. Ẹ̀yin ọmọ ìyá mi, mo tẹ̀ fẹ́ bi léèrè ọ̀rọ̀ kan ní àwọn kókó nǹkan tó jẹ́ kí n jáde láàárọ̀ yìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ bi náà ni pé ẹ gbọ́ná kí ni ìtumọ̀ ìbò tá à ń dì náà? Ẹ̀yin ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá, kí ni ìdí ẹ̀ tá a fi ń di ìbò? Ṣé torí 4,000, 2,000 tán fún wa la fi ń dìbò ni? Àbí torí agolo ráìsì tí wọ́n gbé fún wa la fi ń dìbò? Àbí torí ìfẹ́ ta ní sínú òṣèlú la fi ń dìbò? A bá ń dìbò yìí nítorí ká lè ní ìlọsíwájú. Ṣé à ń dìbò yìí nítorí ọmọ wa tó jáde iléèwé kó lè ríṣẹ́? Ṣé à ń dìbò torí ká lè rí ìtọ́jú tó péye látọwọ́ ìjọba? Ṣé à ń dìbò ká lè rí ààbò tó dájú nínú ìlú? Ẹ̀yin ọmọ ìyá mi nílẹ̀ Yorùbá, ẹ má torí 5,000 ó wá pọ̀ ju 10,000 tó bá pín fún yín pé kẹ́ wá dìbò, kẹ́ jáde lọ dìbò yìí. Ẹ̀yin ẹ tẹ́ gbìyànjú lẹ́ẹ̀kan péré, ẹ gbìyànjú kẹ́yìn fi 10,000, 5,000 tán fún yín yìí kẹ́ fi sílẹ̀. Ó jàre bàbá mi, bàbá tó ń ṣàìn, bàbá young boy, ẹ ní kú rèwerèwe bàbá, ẹ túbọ̀ pẹ́ fún wa, ẹ dàgbà, ẹ darúgbó, ẹ ṣé kú fẹ́, ẹ ṣé mo dúpẹ́ sà. Ṣé ìbò tá à ń dì yìí ṣé ká lè rí àǹfààní bẹ̀ ni? Àbí a kàn ń dìbò torí ìfẹ́? Ó tọ̀rọ̀ ló dé ẹjẹ́ bára wa sọ o. Gbogbo àwa ọmọ Yorùbá, ẹ jẹ́ ká jókòó ká ronú ara wa. Ẹ jẹ́ ká jókòó ká rò wò pé kí ni nǹkan tá a tẹ̀ ń dìbò fún náà? Kí ni nǹkan tá à ń sáré tẹ̀ láwọn ará bí yìí fún náà? Ẹni tèmi ń bá yín sọ yìí torí pé mò ń rò mi ò ríro kò jẹ́ kí n rórun sùn. Lọ́dọ̀ mi bíbá yín sìn, aago 3 fẹ́ lọ lù ni. Ó ṣeé ṣe kí ọ̀pọ̀lọpọ̀ wa ká má ronú lọ bí tí mo ronú lọ yìí. Àbí kẹ́ ọ̀pọ̀lọpọ̀ ronú lọ bẹ̀ tán wò ó pé torí pé kò sí nǹkan tí màá jẹ ní táìmù yẹn ni. Àkíyèsí kan mo wá fẹ́ pè wá sí. Ẹ wo pandemic tó lọ yìí, ọ̀rọ̀ gbélé ẹ tó lọ lórí àrùn COVID-19, lórí ọ̀rọ̀ kòró tó lọ yìí, ẹ wòye oṣù tẹ́ lò ń lò ní. Ẹ jọ̀ọ́, mo fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ yín, olóṣèlú mélòó ló wá fún yín lówó oúnjẹ ńlé? Ìbéèrè ni mò ń béèrè lọ́wọ́ ẹ̀yin èèyàn mi. Kánsílọ̀ mélòó ló bọ́ sí àdúgbò tó wá há oúnjẹ fún yín? Àwọn tí ilé ìgbìmọ̀ aṣòfin mélòó ló bọ́ sàdúgbò? Ẹ má bínú.
alága ìpínlẹ̀ mélòó ló bọ́ sádùúgbò tó pín owó fún yín? Gómìnà mélòó ló bọ́ sí àárín ìlú tó wò pé ebi ń pa àwọn èèyàn mi, ẹ kó màálù 10 lọ sí ìpínlẹ̀ ibi báyìí, ẹ kó màálù 10 lọ sí ìpínlẹ̀ ibi báyìí pẹ̀lú ìrẹsì ni o, pẹ̀lú gààrí ni o, àbí èlùbọ́ ni o, tán rà á tán wá pín fún yín, àbí iṣu. Kàkà bẹ́ẹ̀, èyí tán ní kán pín fún yín gan tí àwọn èèyàn dáwó tí kì í ṣe owó àpò ara wọn, tí àwọn èèyàn tán finú fíndọ̀ láti sọ pé ẹ má jẹ́ kébi pa àwọn èèyàn, ẹ gba nǹkan wọ̀nyẹn pín fún àwọn èèyàn láàrin ìlú, wọ́n tún mú wọn tì mọ́lé pa. Tí ò bá jẹ́ ọ̀rọ̀ pé ìwọ́de tí àwọn èèyàn wá ṣe tí àṣírí fi tú, ìbá ṣì wà ń bẹ̀ dìsìn. Ìjà tí ẹ mọ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nǹkan wọ̀nyí wọ́n ń gbé ta ni. Àfi k'Ọlọ́run kó ṣàánú fún wa. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, tàìníṣẹ́ kọ́. Ìwọ̀nba àwọn ọ̀rọ̀ yìí ó ń ta wá lára ó sì ń ta wá létí. Nǹkan kan mo fẹ́ ká dì mú. Ẹ jẹ́ ká wò nígbà ayé àwọn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀. Tá a bá wò ní dédé àsìkò yẹn ńgbà tí àwọn yẹn ṣèjọba, wọ́n ṣe ohun mèremère táyé ò lè gbàgbé. Òpònú èèyàn ló máa ní kí ni Awólọ́wọ̀ ṣe. Ẹ má bínú pé mo lo gbólóhùn yìí, bọ́rọ̀ yìí ṣe ń ká mi lára sí ni. Bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀, àwọn náà ṣe iléèwé ọ̀fẹ́, ilé ìwòsàn ọ̀fẹ́ ní àkókò tiwọn, wọ́n ṣe títì ó lọ gerege. Bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀, wọ́n ṣe omi, àrí omi lò. Láyé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀, wọ́n rí iná lò láàrin ìlú. Láyé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ààbò tó péye ó wà. Láyé Jákàndé l'Ékòó, àìmọye nǹkan táwọn náà gbé ṣe nípínlẹ̀ Èkó. Ẹ wá sọ fún mi, kí n wá béèrè ìbéèrè kan. Láti ìgbà tí bàbá wa Tinubu tán ti bẹ̀rẹ̀ gómìnà l'Ékòó tán tún di afọbajẹ, mo fẹ́ kẹ́ sọ nǹkan kan pàtó tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣe tó jẹ́ pé orúkọ wọn ò lè parẹ́. Mo fẹ́ kẹ́ sọ nǹkan tí Gbénga Daniel tó ṣe l'Ogun State tí orúkọ ẹ̀ ò fi ní parẹ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ sọ nǹkan tó ṣe tórúkọ ẹ̀ ò fi ní parẹ́. Àgàgù l'Oǹdó, ẹ sọ nǹkan tí wọ́n ṣe tórúkọ wọn ò fi ní parẹ́. Láìkú wọn orúkọ wọn ti ń parẹ́ nítorí pé wọn ò gbé bẹ̀ ṣe rere. Ntí orúkọ bàbá wa Bọ́lá Ahmed Tinubu sì fi máa lọ sókè sí ojú pé wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà. Nítorí pé ní àkókò tiwọn, ní ìgbà tí àwọn wà lórí àléfà bàbá ọba tó ń pa àṣẹ fún ọba, òun ni a rí pé kán kó ìbọn jáde kán máa pa aráàlú. Ẹ̀kọ́ ńlá leléyìí jẹ́ fún wa. Wọn ò lè gbàgbé Bọ́lá Ahmed Tinubu nílẹ̀ Yorùbá láéláé nípasẹ̀ ohun tó ṣe fún wa. Áídà ní dáradára ni tàbí ní ìdàkejì. Tá a bá wá ń bá ẹran wí, ẹ jẹ́ ká bá ẹran wí. Màá tó padà sórí àwọn bàbá wa tán wà lórí àléfà tá à ń pè lọ́ba.
àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n tà wá ń tàkútà, wọ́n ṣe wá ń ṣekúṣe. bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì, mo kí yín bàbá kábíyèsí. mo súnmọ́ba níwọ̀n ẹgbèje, mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. ìran arọ́bàfín ńlọba pa. èmi ò tó rí orí adé fín o, ṣùgbọ́n a lè bá orí adé sọ̀rọ̀, a lè gba orí adé ní àmọ̀ràn. mo rí pé bàbá wa ṣe ọdún 5 lórí oyè nípìnlẹ̀ Ọ̀ṣun. ẹ pẹ́ ń bẹ̀ bàbá. ìrùkẹ̀rẹ̀ yín á pẹ́ àdókínní, àṣà pẹ́ lẹ́nu kọrin kése. ẹ ní kánjú kú, ẹ̀yin ti fọmọdé joyè, ẹ máa fàgbà lò. a rí àpẹẹrẹ wípé ẹ jẹ́ ọba. kábíyèsí o. ní sàkání tọ̀dọ̀ mi, mo rí àpẹẹrẹ wípé ẹ jẹ́ ọba tí èèyàn fi ń yangàn láwùjọ. lákọ̀ọ́kọ́, ẹ jẹ́ ọba tí ò ní ìgbéraga, nítorí àwọn bàbá wa ní ohun mẹ́ta ló máa ń gun ẹ̀dá, mẹ́tẹ̀ẹ̀ta lọ́lọ́run sì fi jíǹkì yín, ṣùgbọ́n ẹ wá ní ìgbéraga. káì, ẹ pẹ́ lórí àpèrè. kí ni ohun mẹ́ta tó gun ẹ̀dá? àkọ́kọ́ ni owó. ẹ ní owó lọ́wọ́ tó bá jẹ́ ti ọ̀rọ̀ olówó dé. ẹlẹ́ẹ̀kejì, òun là ń pè ní ipò. ipò tí ẹ wà nílẹ̀ Yorùbá kò sẹ́nikẹ́ni tó bá yín, nítorí pé ẹ̀yin lẹni àkọ́kọ́. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ, tán bá ń sọ̀rọ̀ oògùn, ẹ̀yin ti di ẹbọra nínú oògùn, nítorí pé ẹ̀ ń bá àwọn onílẹ̀ jẹ, ẹ̀ ń bá àwọn onílẹ̀ mu, ẹ sì ń ṣe nǹkan tí àwọn onílẹ̀ fẹ́. ohun mẹ́ta wọ̀nyí ó yẹ kó gùn yín, ṣùgbọ́n Ọlọ́run dá yín ní ẹlẹ́mìí ìrẹ̀lẹ̀. ẹ pẹ́ bẹ̀ bàbá, ẹ máa pẹ́ lórí àpèrè. ó ní àwọn ohun bíi mélòó kan tí àwa ń gbọ́ nípa yín, ní àwọn ọmọ tẹ fún ní scholarship àgbọ̀. ẹ dá eré ìdárayá sílẹ̀ fún àwọn ọmọ tẹ́ fún wọn ní ẹ̀kọ́ ọ̀fẹ́ bẹ̀, tó jẹ́ pé àìmọye ọmọ tó máa gba abẹ̀ sóríire àgbọ̀. ní ìwọ̀nba ibi tí agbára yín ká, à ń rí i pé ẹ̀ ń ṣe fún aráàlú. ẹ pẹ́ nípò. ẹ̀dá ò ní wà láyé kó má lọ́ta o. mo wá bẹ Ọlọ́run nínú ọlá ńlá ẹ̀ pé bàbá, ẹ ṣẹ́gun ọ̀tá, ẹ borí odi. ìkéré ní lékè igi, òṣìbàtà ní lékè odò. wàá ti gbó ìkú òun pẹ̀lú olúgbó, wọn jọ ń ṣe pẹ́pẹ́pẹ́ ni. ẹ pẹ́ lórí àpèrè, ẹ ní kánjú kú. mo kí i pé o gbọ́ àtọ́ ń bẹ̀ bàbá. mo wá lọ sọ́dọ̀ bàbá wa Aláàfin, bàbá wa Lámídì Adéyẹmí. kábíyèsí o. ẹ pẹ́ lórí àpèrè. kábíyèsí bàbá. ọba Lámídì Adéyẹmí Aláàfin of Ọ̀yọ́, ọ̀dọ̀ yín gangan ni ọ̀rọ̀ mi ń bọ̀. ní ìpínlẹ̀ Ọ̀yọ́, n tó ṣẹlẹ̀ ń bẹ̀ ó ń jẹ́ kàyéfì. nǹkan tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, bàbá wa Láàfin, ó ń jẹ́ kàyéfì. mi ò lérò wípé ó yẹ kí nǹkan bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ ní sàkáání yín. ẹ bá wa wá àtúnṣe sí ọ̀rọ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn onífúlàní dé. ó dọwọ́ yín bàbá. àtòrí ọba fín, ṣùgbọ́n a gbọ́dọ̀ máa pè yín sí àkíyèsí. ẹ ṣe nǹkan tó lápẹẹrẹ sílẹ̀ nílẹ̀ Yorùbá tá fi máa rántí yín.
ẹ jẹ́ ká rí àpẹẹrẹ gidi láti pàṣẹ yín. Ẹ jẹ́ ká rí nǹkan tó jẹ́ pé tẹ́ ẹ bá lọ tán á máa sọ dọ̀la pé ọba Lámídì Adéyẹmí àwọn yẹn ọba làwọn yẹn wọ́n ṣe báyìí. Ẹ ní àkọsílẹ̀ nítorí àwọn ọmọ. Ẹ ní àkọsílẹ̀ nítorí ọ̀run yín. Ẹ ṣe tàwọn alálẹ̀. Látara wípé kẹ́ ṣe tàwọn alálẹ̀ ní wípé kẹ́ gbọ́ ti àwọn aráàlú yín. Ẹ má jẹ́ kó ogun kó wọn tán. Ẹ má jẹ́ kó pa wọ́n tán. N tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó lágbára. Ẹ gbégbèsè bàbá. Àtòbú yín bàbá wa lẹ jẹ́. À ń gbàdúrà kẹ́ pẹ́ lórí oyè ni. Ṣùgbọ́n àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní káàyí ó lágbára. Tí a bá fojú inú wò ọba Onífọ́n, a mọ̀ pé Ọ̀ṣun state ni. Ṣùgbọ́n lára àwọn ọba abẹ́ yín náà ni wọ́n. Ẹ wo orí ikú tán kú. Lẹ́yìn èyí wọ́n ti pa ẹlòmíì bẹ́ẹ̀ tó jẹ́ àgbà nínú Yorùbá, tó jẹ́ tó ń wá ìlọsíwájú ọmọ Yorùbá. A wá ń gbọ́ àwọn kòmọ̀kòmọ̀ ọ̀rọ̀ kan wípé ẹ̀yin lọ́balọ́ba, èyí tí mo wá fẹ́ sọ yìí bá gbogbo ọba wí, kì í ṣe bàbá wa Aláàfin nìkan o. Látorí ọba Ọ̀jájá ti ìlú Ọ̀ṣun, Ọọ̀ni of Ifẹ̀, bàbá wa Lámídì Adéyẹmí, Àwùjalẹ̀ níjẹ̀bú, Àkárìgbò ní Rẹ́mọ, bàbá wa Àkárìgbò ní Rẹ́mọ, Alákélẹ́gbàá, Elékòó, pẹ̀lú gbogbo àwọn lọ́balọ́ba tó jẹ́ first class ọba nílẹ̀ Yorùbá. A gbọ́ wípé ẹ ti parapọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Nàìjíríà láti lọ tọwọ́ bọ ìwé wípé kí ìjọba kó máa ṣe adarí gbogbo ohun dúkìá tí ilẹ̀ Yorùbá ní láti lé dóko. Àwa fẹ́ pè yín ṣàkíyèsí ni. Bàbá, àkíyèsí la fẹ́ pè yín sí. Ọba tó bá jẹ tìlú bá tòrò, orúkọ ẹ̀ ò lè parẹ́. Ọba tó bá jẹ tìlú dá, orúkọ ẹ̀ ò ní parẹ́ pẹ̀lú. A fẹ́ kẹ́ ṣe nǹkan tẹ́ ẹ máa ṣe sílẹ̀ tí àwọn ọmọ yín tó máa fi rójú rere aráàlú, tí àwọn ọmọ yín máa rìn nínú ìlú tí ẹ̀rù ò ní bà wọ́n. Ẹ ṣe nǹkan tẹ́ ẹ máa ṣe tó jẹ́ wípé ẹ̀yin fúnra yín kò ní sí pé ẹ fẹ́ jáde ẹ̀ ń gbé security, nítorí pé tí wọ́n bá ní sún sọ̀hún, ẹ̀yin bàbá wa lẹ́pọ̀ owó yẹn. Tí èèyàn bá tíyàn lu ògiri, òun tọ̀hún ó yíjú padà o. Ẹ jẹ́ ká rò dáadáa ká tó ṣe é. Kẹ́ ẹ tó lọ tọwọ́ bọ̀wé fún ìjọba àpapọ̀ Nàìjíríà fún nǹkan wọ̀nyí, pé kó máa darí gbogbo ilẹ̀ àtoko àti gbogbo dúkìá tá a nílẹ̀ Yorùbá. À á fẹ́ kẹ́ ẹ rò dáadáa. A mọ̀ pé ẹ ti ń gbègbèsẹ̀ yìí torí lára ẹ̀ ni kí náà pé àwọn sálúbàtà tó wá jẹ lẹ́kọ̀ọ́ yìí tẹ́ fi jẹ Sẹ́ríkì Èkó, tí ò sì bí ọmọ Yorùbá kan dáa kó lọ jẹ baálẹ̀ nílẹ̀ Haúsá. Ẹ jọ̀wọ́, ẹ jẹ́ ká ronú jinlẹ̀. Ẹ̀yin bàbá wa, a fi eléyìí bá yín wí. A wá padà sórí àwọn olóṣèlú. Mi ò bá olóṣèlú Haúsá wí o. Olóṣèlú ilẹ̀ Yorùbá. Mo fẹ́ pè yín ṣàkíyèsí kan. Ẹ̀yin olóṣèlú ilẹ̀ Yorùbá, kí ló dé tẹ́ ẹ̀ ronú? Kí ló dé tẹ́ pé oúnjẹ òòjọ́ yín nìkan lẹ̀ ń lé tẹ́ ẹ̀ lé taráàlú tó fi yín síbẹ̀?
kí ló dé tó yẹ pé àpò ara yín nìkan lẹ̀ ń jàdù? Ẹ wo àwọn tó ń tẹ orí wọn sínú oòrùn tó ń wọ́de fún yín. Àìmọye ẹlòmíì ní mọ́tò pa lórí ọ̀rọ̀ ìdìbò. Àìmọye ẹlòmíì ló jẹ́ pé ó dá láàbọ̀ ara lórí ọ̀rọ̀ ìdìbò. Àìmọye ẹlòmíì tẹ́ ti gbàgbé ẹ̀. Ẹ bá yé ìdílé míì jẹ́ lórí ọ̀rọ̀ ìdìbò. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nígbà tẹ́ ẹ bá wọlé ẹ rántí àwọn ẹni wọ̀nyí mọ́. Tẹ́ ẹ bá ti wọlé ẹ rántí àwọn ẹni wọ̀nyí mọ́. Ṣe lẹ́dẹ̀ ń lùlù bámú ni mo yó. Mi ò mọ̀ pé bí ebi ń pọ ọmọ ẹnì kọ̀ọ̀kan. Ṣùgbọ́n màá fẹ́ kẹ́ ẹ ronú. Ẹ ro àtúbọ̀tán. Gbogbo wa ló lé o. Ẹni tílẹ̀ bá mọ́ bá òun ni bàrá o. Gbogbo wa pátápátá ló lè. Ṣùgbọ́n olè tẹ́ ẹ jà yìí ẹ jẹ́ káràlú jẹ́ ń bẹ̀. Ẹ jẹ́ kí àwọn tó ń dìbò fún yín ẹ jẹ́ ó jẹ́ ń bẹ̀. Gbogbo ibi la ti ń kádìyà alẹ́. A máa ṣe pé wọn kó jẹ l'Amẹ́ríkà ni. Ṣùgbọ́n aráàlú ò lè mọ̀. Kò sí iye tán kó jẹ nílùú òyìnbó táràlú fẹ́ mọ̀. Nítorí pé wọ́n rí iná lò lásìkò. Wọ́n rómi lò lásìkò. Títí wọ́n dára. Ọlọ́pàá ò yọ wọ́n lẹ́nu. Ààbò péjú. Bí èèyàn bá ṣàìsàn pẹ́rẹ́ àfi tó bá bora ẹ mọ́lé nìkan ló kù. Wàá lọ sí ilé ìwòsàn wàá gbà ìwòsàn ọ̀fẹ́. Ẹ jọ̀ọ́ aráàlú ò lè ronú lọ bá wọn pé bóyá wọ́n kówó jẹ. Àwọn ara wọn náà máa ń bára wọn jà pé owó báyìí ń boloko sí. Tẹ́ bá wo ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe fún Donald Trump àti Joe Biden. Ẹ̀rí tí Biden tó fi ọ̀rọ̀ wá Donald Trump lẹ́nu wò pé ǹjẹ́ owó tó gbà ní China $500 billion boloko sí. Aráàlú ríro. Wọ́n fi tí gbọ́ ni wọ́n ríro. Àwọn ìjọba ẹgbẹ́ ẹ̀ náà lè fà sí ìrìn. Nítorí pé gbogbo táràlú fẹ́ ni Trump ṣe fún wọn. Àfi tó fi agídí inú ẹ̀ ṣe pé àṣẹ báyìí ni màá ṣe. Ẹ̀yin èèyàn mi. Kí ni òṣèlú Nàìjíríà, òṣèlú Yorùbá ǹjẹ́ kí lẹ ṣe fún wa bí? Mílíọ̀nù, bílíọ̀nù, tírílíọ̀nù là ń gbọ́ ńgbà gbogbo. Ibi owó òun wọlẹ̀ sí àárí. Ọ̀nà tán ti ń ṣe láti 20 ọdún tí ìjọba ó ti lé 20 ọdún báyìí tá a ti sọ pé òkè wọ́n gbé ìjọba fún àwọn alágbádá padà. Ọ̀nà tẹ́ ti ń ṣe látìgbà náà lẹ ṣe wà lẹ́nu ẹ̀ ìparí ẹ̀. Tírílíọ̀nù lẹ̀ ń yá látòkèrè. Tírílíọ̀nù lẹ̀ ń yá wọlé ńgbà gbogbo. Ibo lowó òun wọ̀? Ibo lẹ̀ ń kó sí? Ṣówó oṣù àwọn tí wọ́n wà ní ilé ìgbìmọ̀ aṣòfin lẹ fi ń san ni? Àbí owó àwọn ọlọ́pàá lẹ fi ń san bí? Ìjọba bàbá wa Buhari ńgbà tẹ́ máa dé orí oyè lẹ́ẹ̀kejì yìí ní ti alágbádá ni mò ń sọ o. Ẹ ṣe ìpinnu kan, ìpinnu àkọ́kọ́ tẹ́ ṣe tẹ́ dẹ̀ fọwọ́sọ̀yà pé ẹ máa múṣẹ. Òun ni ọ̀rọ̀ Boko Haram. Ẹni ẹ̀ rí àrídájú pé kò ní sí ogun à ń tàjẹ̀ sílẹ̀ à ń pa ẹni ẹlẹ́ni mọ́. Tá a bá wá ní ká fojú wò lẹ́yìn tẹ́ di ààrẹ orílẹ̀-èdè ní tìjọba alágbádá yìí. Èèyàn tí àwọn aráabí yìí ti pa ó ju tàtẹ̀yìnwá. Ó wá ń lékè kà sí. Wọ́n kúrò nínú igbó Sambisa wọn. Wọ́n sì tún bọ́ sí tòsí ìlú tó ń pààyàn. Àkókò tí yín la rí pé ẹ fẹ́ kó Yorùbá lẹ́rú. Ṣùgbọ́n àwọn onílẹ̀ ò ní fún yín ṣe. Lórí ẹ̀yin èèyàn mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin tẹ́ tajọ jẹ́ sàwáwù àtẹ̀yin tẹ́ jẹ́ àbúrò sí mi.
mélòó nínú ọmọ Yorùbá tó jáde ilé ẹ̀kọ́ gíga tá à ń pè ní yunifásitì ní ìwọ̀n 20 ọdún sẹ́yìn nínú ọmọ Yorùbá tó jáde tó ríṣẹ́ pé níṣe ló jáde o tó ríṣẹ́? Mi ò lè parọ́ fún yín. Tán bá kó 100 jọ bóyá la lè rí 10 tó ríṣẹ́ nínú wọn. Ní ìlú tí a wà yìí nílùú òyìnbó ń bí, gbogbo àwọn tán jẹ́ ọmọ Yorùbá tí wọ́n ṣe àṣeyege nílé ẹ̀kọ́ wọn tán níwèé ẹ̀rí dání, àwọn náà wá ń ṣe afọlẹ̀ nílùú òyìnbó. Àwọn ẹ̀yà Yorùbá tó jáde iléèwé gíga yunifásitì tó níwèé ẹ̀rí, àwọn náà wa ọkọ̀ tá a fi ń kérò tá à ń pè ní Uber nílùú òkèèrè ń bí. Àwọn ọmọ ẹ̀yà Yorùbá tó jáde iléèwé gíga tá à ń pè ní yunifásitì, àwọn lè ń rí èyí tó pọ̀jù tó gun ọ̀kadà nílùú Nàìjíríà tí wọ́n ti ní àǹfààní láti kọjá sókè òkun. Ẹ jọ̀wọ́, ìbéèrè pàtàkì kan mo fẹ́ béèrè. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ wà lókè òkun àtẹ̀yin tẹ́ wà nílé, ẹ sọ fún mi, mo fẹ́ kẹ́ júwe ọmọ Haúsá kan fún mi tó jáde iléèwé gíga tá à ń pè ní yunifásitì tó níwèé ẹ̀rí tó wá sílùú òyìnbó wá wáṣẹ́, àbí tó ki ọ̀kadà mọ́lẹ̀ nílùú Nàìjíríà tó ń gùn, tàbí tó wa mọ́tò kabúkabú. Ìbéèrè mi yìí mo fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ lórí ẹ̀ dáadáa. Ẹni tó bá ti rí àrídájú ẹ̀, ẹ wá sórí ìkànnì mi kẹ́ ẹ sọrúkọ ẹni náà. Ẹ dárúkọ ẹni náà fún mi, kẹ́ ẹ júwe ibi tó ti ń gun ọ̀kadà fún mi, tó jẹ́ ọmọ Haúsá, tó jẹ́ ìyá Haúsá, tó ka ìwé yege, tó gba ìwé ẹ̀rí, tó gun ọ̀kadà àbí ṣe kabúkabú mọ́tò akérò nílẹ̀ Nàìjíríà tàbí lókè òkun bí. Ó dá mi lójú pé ẹ lè rí. Nítorí gbogbo àwọn ọmọ wọn bọ́n ṣe ń jáde iléèwé gíga bọ́n ṣe ń ríṣẹ́. Ẹ wo ẹ̀yà Yorùbá, àwọn ìyá wa máa gbàárù lórí wa ká lè lọ léèwé. Àwọn bàbá wa wọ́n á lọ gba àgbàro ká lè lọ léèwé. Ìyá mi á gbowó kọ́mólé láńtà kó lè san owó iléèwé ọmọ. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, àwọn ará bí yìí ṣì ń pè wá lẹ́rú ni pé kí la já mọ́. Àwọn ò rán wa níwèé kíkà. Nígbà tí olórí orílẹ̀-èdè wa máa sọ lọ́jọ́sí, ó ya ẹnu, ó ń jẹ́ kó yé ọ̀pọ̀lọpọ̀ àwọn aráàlú òyìnbó pé àwọn èwe nílùú Nàìjíríà kọ́, àwọn ọ̀dọ́ nílùú Nàìjíríà o, ọ̀lẹ ni wọ́n, wọn ò lè ṣiṣẹ́ ni. Ṣé ẹ rí pé àfi k'Ọlọ́run kó ṣàánú fún wa? Ní ìlú Amẹ́ríkà tán bá yọwọ́, à ń pe àwọn kan ní kokoyé, tán bá yọwọ́ kokoyé kúrò l'Amẹ́ríkà, Nàìjíríà ló kàn. Ní àwọn tó ń ṣiṣẹ́ takuntakun tó ń jẹ́ kí owó Amẹ́ríkà máa lọ sókè. Tí ọmọ Nàìjíríà tó wà ńbẹ̀ tẹ́ bá sì wá kà wọ́n, tẹ́ ẹ bá kó wọn jọ, kẹ́ tó rí Ìgbò 5, ẹ rí Yorùbá 50. Bóyá lè lè ra Haúsá 2. Àwa Yorùbá yìí ni. Buhari sì ní ọ̀lẹ ní ọ̀dọ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn mi nílé, òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni o.
nítorí pé àìmọye dókítà tó ní páálí lọ́wọ́ tí ò ríṣẹ́ ṣe nílùú Nàìjíríà, tó jẹ́ wípé afọlẹ̀ ló wá ṣe nílùú yìí, tó ń wá owó tó máa fi ṣe course, ìyẹn ìwé ìtẹ̀síwájú láti lè fi ṣiṣẹ́ bí, ìyẹn tó bá ti níwèé gan, torí tí ò bá níwèé kò sáǹfààní fún un. ìbá kagembrejó, àìníwèé ò lè ṣiṣẹ́. àìmọye lọ́yà mélòó la fẹ́ kà, àìmọye engineering tí wọ́n ka ìwé tí wọ́n yege. ní ìlú Amẹ́ríkà, ẹni tó bá rán ọmọ ẹ̀ jáde iléèwé ẹ̀kọ́ gíga yunifásitì tó tẹ̀síwájú, tó lọ fún ìdánilẹ́kọ̀ọ́ ti ìwòsàn tí wọ́n pè ní dókítà, mi ò mọ bí mo ṣe lè pè jù bẹ́ẹ̀ lọ, ẹ má bínú ẹ̀yin aráalé. ní ìlú Amẹ́ríkà tó bá gba ìwé ẹ̀rí pé ó kọ́ṣẹ́ ó yege oní iṣẹ́ dókítà tó yege, tó gba ìwé ẹ̀rí ẹ̀ sọ́wọ́, ọdún náà sanwó wọn. tó bá kéré jù wọ́n á fún ní $300, àbí ṣé mo gbà á ẹ̀yin èèyàn mi, $300,000 lọ́dún. $300,000. ok, pé ọgọ́rùn-ún lọ́nà ẹgbẹ̀rún mẹ́ta dọ́là, ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún mẹ́ta dọ́là ni wọ́n á san fún ní ọdún, tó kéré jù nìyẹn. tẹ́ bá ṣẹ́ owó yìí sí owó ìlú Nàìjíríà, káì, ògùn owó ni o, ẹ má jà tọ́ra wa. tẹ́ bá tẹ̀ wá wòye pé owó tó ń san fún yẹn ṣé kò ní san bills níbẹ̀ ni, ó ṣáà máa san owó náà, san owó omi, kò sí bó ṣe lè ya onínàkínà tó lè ya onínà àpàtó ní àárín ọdún yẹn, àfi tó bá ṣe tó yan sàká, tó wò pé òun ayé tayé tó pín owó yẹn fáwọn èèyàn. ṣùgbọ́n tó bá wò pé láàárín òun àti àwọn ẹbí òun kóun sanwó ilé, kóun sanwó ná, kò lè ná ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún, kò lè ná tán. kò lè ná $100,000 tán pé ó ń gbé àwọn ọmọ ẹ̀ jáde o, bóyá lóṣooṣù o, tó ń raṣọ fún wọn, tó ń ṣe gbogbo ẹ̀, tó ń jẹ oúnjẹ tó wù wọ́n, tó ń ṣe gbogbo ẹ̀ o, tó ń repo sí mọ́tò, tó ń sanwó ilé, sanwó ná, kò lè ná ẹgbẹ̀rún ọgọ́rùn-ún kan tán. kí ló ṣe àwa ọmọ Yorùbá? àwọn nǹkan tí àwọn bàbá wa lọ́tùn lósì tí wọ́n rò papọ̀ leléyìí, tí wọ́n fi jókòó yí pé ǹjẹ́ kí la lè ṣe tá a lè fi bọ́ lóko ẹrú, àfi tá a bá dá dúró. wọ́n wò ó pé àfi tá a bá dá dúró kò sí nǹkan tá a lè ṣe. àwọn ìjọba tó wà lórí oyè lónìí, ìjọba Haúsá ni wọ́n. àwa ọmọ Yorùbá lè wà láàrin wọn, ṣùgbọ́n ìjọba Haúsá ló pọ̀ jù. tí ò bá ń ṣe bẹ́ẹ̀, ẹ wo ìbọn tó wà lọ́wọ́ àwọn Boko Haram nínú igbó, tí Boko Haram fi ń ṣọṣẹ́ lójoojúmọ́. Yorùbá ronú, wọ́n dá Àmọ̀tẹ́kùn sílẹ̀, ìjọba pàṣẹ fún wọn pé wọn ò gbọdọ̀ ríbọn lọ́wọ́ wọn. ẹ jọ̀wọ́ ẹ sọ fún mi, ẹni tí ò gbébọn dání tẹ́ ẹni kó lọ kojú ìbọn, kí lẹni kó fi jà o? eyín àti èékánná. àwa là kì í ṣerú, ẹrú ni wá. nígbà tíjọba pàṣẹ pé Àmọ̀tẹ́kùn tẹ́ ẹ dá sílẹ̀ yìí o,
ẹ gbọ́dọ̀ gbébọn fún wọn o. A sì dá wọn sílẹ̀ fún ààbò ìlú. Ààbò ìlú la dá wọn sílẹ̀ fún. Àwọn Boko Haram tó jẹ́ pé wọ́n sì ń pààyàn lójoojúmọ́, tó ń pààyàn bí ẹni pẹran, tó ń dá ìmúyẹ ẹ̀mí légbodò, ìbọn tó wà lọ́wọ́ wọn ju ti Shina Rambo lọ. Ìbọn tó wà lọ́wọ́ àwọn ará bí yìí, Army Nàìjíríà ò ní, Air Force Nàìjíríà ò ní. Ṣé ẹ rántí níbi ọdún díẹ̀ sẹ́yìn tẹ́ ní kí àwọn Army lọ kojú wọn? Tẹ́ bá rántí àárọ̀ yín létí. Àwọn Army wọnú igbó lọ lóòótọ́, ẹ̀fẹ̀mí gbogbo wọn ṣòfò ni. Nítorí pé ẹni kan lọ kojú àwọn tó ní irinṣẹ́ gidi dání, tẹ́ẹ̀sì fún wọn ní irinṣẹ́ tó péye. Tẹ́ ẹ bá wá wòye tó pọ̀jù náà àwọn Army tán kó lọ bẹ̀ lọ́dún náà lọ́hùn-ún, ẹ lọ rántí Yorùbá Ìgbò ló pọ̀jù nù wọn. A sì láàkín ṣerú. Mi mọ̀ bóyá èèyàn mi ti rí nǹkan tí Nnamdi tó ń gbéṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nípínlẹ̀ Ìgbò. Ó yẹ kí yẹn gan wú gbogbo wa lórí àwa ọmọ Yorùbá. Ìbà Gani Adams ń tí ọmọkùnrin yìí gbé dání tó ń ṣe, ó yẹ kó wú gbogbo wa lórí. Gbogbo ẹ̀yin alágbára lẹ Yorùbá, ń tí ọmọkùnrin yìí gbé dání tó ń ṣe lọ́wọ́ yìí, ó yẹ wú gbogbo wa lórí. Chief Sunday Igboho, ó yẹ kí kíní ìrú wa lórí. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba lẹ Yorùbá tẹ́ lè ṣàtúnṣe ọ̀rọ̀ yìí, ó yẹ kí àwọn nǹkan wọ̀nyí wú yín lórí. Ẹ má jẹ́ kán pa yín tán kán fàbọ̀ sórí àwọn ọmọ ìlú. Ẹ gbé ìgbésẹ̀ tó péye. Ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ tó nípọn. Ẹ wo àbọ̀rọ̀ lásọ fọ́mọlúwàbí tó bá dénú ẹ̀ á dodidi. Haúsá Fúlàní ti wọ gbogbo ilẹ̀ Yorùbá tán báyìí, wọ́n ti dúró tán fẹ́ kó Yorùbá lẹ́rú. Ìbà Gani Adams, mo rí pé ẹ pariwo nìkan bí oṣù mélòó kan sẹ́yìn. Mi ì kàn rí pé bóyá àwọn bàbá àti ẹ̀gbẹ́gbèsẹ̀ kankan lórí ọ̀rọ̀ náà. Ẹ jọ ẹ̀yin èèyàn mi, kí nìkan tí àwa ọmọ Yorùbá kí là ń rò? Àwa ọmọ Yorùbá kí nìkan tá à ń rò, kí là gbé dání? A ṣe ronú ká dìde lásìkò tó yẹ. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ ṣe jẹ́ ká kúrò nídìí ọ̀tẹ̀. Ẹ jẹ́ ká kúrò nídìí inúnibíni. Ẹ jẹ́ ká fi gbólóhùn kan sílẹ̀ pé ǹjẹ́ tí kinní bá dé, ta ló fẹ́ ṣolórí? Ẹ sì gbé yẹn lẹ̀ náà. Ẹ jẹ́ alẹ́ akátá lọ ká tó wá fàbọ̀ bẹ́lẹ́yọ́rọ́. Ẹ jẹ́ ká gbìyànjú pẹ̀lú ìjàngbara yìí. Ẹ jẹ́ ká kígbàjarè fáwọn tó lè gbà wá. Ẹ jẹ́ kí ìfọwọ́sowọ́pọ̀ kó wà nílẹ̀ Yorùbá. Mo dúró ní eré abẹ̀yẹn náà. Màá wá bọ́ sórí àwa ẹlẹ́sìn Mùsùlùmí, ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì. Mo fọlọ́run bá bẹ̀ wá. Ìwọ tó gba Jésù dáadáa, ṣègbé Jésù ẹ̀ sílẹ̀ lákòókò yìí. Súnmọ́ àwọn tó bá ní àṣírí nítòsí ẹ, gba àṣírí lọ́wọ́ wọn kó má lò ó. Òótọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni o. Mi ò dájọ́ sílẹ̀ tí mo fẹ́ ní kẹ́nikẹ́ni wá ṣe o. Ṣùgbọ́n mo kàn fún wa ní ìmọ̀ràn tó lè wúlò fún wa ni. Ẹ gbé Bíbélì sílẹ̀ ní àkókò yìí. Ẹ súnmọ́ ẹni tó ní àṣírí dání
ẹ gba àṣírí lò. Ẹ má jà parọ́ fúnra wa. Orúkọ Jésù ìrọ̀rùn nǹkan tó ń bọ̀ yìí. Elédùmarè kó ṣàforíjì fún wa. Orúkọ Jésù ò lè ràn ní tó ń bọ̀ dùgbẹ̀dùgbẹ̀ tó ń bọ̀ lókè yìí tó bá já lulẹ̀ orúkọ Jésù ò ká. Gbogbo ẹ̀yin àlùfáà ẹ̀yin tẹ́ gbé Kùránì dání, àṣírí wà nù Kùránì o. Bẹ́ẹ̀ ni àṣírí wà ń bẹ̀, ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹni tó ń kírun ló mọ àṣírí tá à ń wí yìí. Àwọn tó ń gbé Kùránì jáwé, ó lè má jẹ gbogbo wọn, ṣùgbọ́n tó bá kó 100 sílẹ̀, 60, kí n sọ pé 100 ó ń já ewé, 100 ń já ewé, nítorí pé Ọlọ́run ò sọ pé kí a má já ewé. Tọ́lọ́run bá ní ká má ṣẹbọ, ẹbọ kọ́ ni ewé. Torí àwọn òpònú tó bá máa jáde síta tó máa ní àáfàá kan já ewé ó jó ògùn ó ń jó ẹbu. Kí ló dé tí àáfàá ò lè jó ẹbu? Kí ló dé tí àáfàá ò lè jáwé? Ṣé Ọlọ́run lòdì sí ewé ni? Ìwọ àáfàá torí bá fọ́ tó bá ti lè mú fẹ́ǹsìkì tó lò ó jẹ́ ewé. Nígbà tí kì í ṣe pé ṣe làáfàá kó ẹ̀kọ́ sínú kí là ń pè é tó da epo lórí tó kó ẹyin sí tó ń depo lórí tó ní kẹgbẹ́ bọ́ lọ sóríta, ń tà ń pè lẹ́bọ nìyẹn. Èmi kéwú díẹ̀ mo sì rìn sí mọ́ àwọn àáfàá láṣìírí díẹ̀díẹ̀ dání, ṣùgbọ́n kò lè tó ti ìbílẹ̀. Kò tó ti ìbílẹ̀ àfẹ́yí tó bá jáde nínú ìbílẹ̀ tó jẹ́ pé ó súnmọ́ ibi tán ti bí, torí kò sí ilé ẹnì kankan wa nílẹ̀ Yorùbá káàárọ̀ òjíire tí ò sí alágbára ń bẹ̀. Gbogbo alágbára bẹ̀ ẹ̀sìn wọ́n fi gbọ́n gbogbo ẹ̀ dànù. Ẹ súnmọ́ àwọn tó ní àṣírí dání, ẹ lọ gba àṣírí lò. Ọ̀rọ̀ yóò ṣe tọkùnrin nìkan, àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà. A gbọ́dọ̀ máa dira sílẹ̀. Ìgbàkígbà ní kíní yìí tá à ń wí yìí lè wọlé wá. Ẹ má jò dé bá wa lójijì. Ẹ má sàsùnpìyè ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ gbé Kùránì àti Báíbù sílẹ̀ náà. Ẹ wo nǹkan tó bí wa mọ́, ẹ jẹ́ ká gbé dìde. Ẹ̀yin tẹ́ ẹ̀ ní, ẹ sá lọ bá ẹni tó ní. Ẹ̀yin tẹ́ ẹ sì ní, ẹ má fi ṣàǹfà fáwọn tí ò ní lákòókò yìí. Ẹ ṣe fún wọn torí pé ọmọ ìyá yín ni wọ́n. Ojú tọ̀rẹ́ mi ojú òtì mí. Ètò òun ni ò lójú tí o. Torí ìdí èyí, ẹ jẹ́ kí gbogbo wa dìde ká parapọ̀. Ìjàngbara ń bọ̀, ẹ má jà tanra wa. Àpẹẹrẹ lẹ rí ní ìpínlẹ̀ Èkó yẹn. Ṣé mọ̀ pé kì í ṣe Èkó nìkan ló ti ṣẹlẹ̀? Ṣe ló jẹ́ pé Èkó ló pọ̀ sí jù. Ẹ wò ó ṣẹlẹ̀ ní Ìbíní, ó ṣẹlẹ̀ ní Àbújá, ó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́, bẹ́ẹ̀ kákàkiri. Ẹ jẹ́ ká sọ òtítọ́. Tá a bá kú sínú òtítọ́ ó dáa jù pé ká kú sínú irọ́. Ẹ má jẹ́ ká bora wa. Ẹ jẹ́ ká sáré tẹ̀léra wa lẹ́yìn. Gbogbo nǹkan tí a bá ní lágbára ẹ jẹ́ ká fi máa gbáradì. N tó ń bọ̀ yìí wọ́n tàn wá ni. Wọ́n tàn wá ní ẹ̀yin ọmọ Yorùbá. Bọ́lá Ahmed Tinubu tó bá ní lọ́kàn pé wọ́n fẹ́ gbéjọba fún ẹ ní 2023, irọ́ ló wà ń bẹ́ẹ̀. Ẹ̀tàn ni. Ẹ̀tàn ló wà ń bẹ́ẹ̀. Kí wá sọ àṣírí kan fún yín. Ẹ wo àwọn Fúlàní tó ń pààyàn kiri yìí. Ṣé ọlọ́pàá ò kì í mú wọn ni? Mélòó lẹ ti gbọ́ pé wọ́n pa padà nínú wọn? Mélòó lẹ ti gbọ́ pé wọ́n pa nínú wọn? Wọn ò lè pa wọ́n. Àwọn náà wà lórí oyè gẹ́gẹ́ bí
adarí ìlú Nàìjíríà. Ẹ má bínú, àwọn ni wọ́n darí orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ni olórí ọlọ́pàá nílùú Nàìjíríà. Àwọn ni olórí army nílùú Nàìjíríà. Àwọn náà lè máa bá ní Air Force nílùú Nàìjíríà. Wọn ò lè pa wọ́n. Àṣẹ àtòkè lẹ máa gbọ́ ńgbà tẹ́ bá mú wọn, tẹ́ bá lẹ fẹ́ ṣe nǹkan kan fún wọn. Àṣẹ àtòkè lẹ máa gbọ́. Àlọ́ wọn lẹ́rìí pé mú wọn dé àgọ́ tọlọ́pàá, ṣùgbọ́n ẹ̀ lè rábọ̀, ẹ̀ sì lè gbọ́n pa pẹ̀lú wọn mọ́. Tọrọwọ́ agbára yìí náà ni. Mo wá fẹ́ fún yín ní ìdánilójú kan. Mo wá fẹ́ kí ọmọ Yorùbá mú ẹyọ kan nínú àwọn Fúlàní yìí kó pa á. Tó bá mú ọmọ Yorùbá yìí, wọ́n á rán lẹ́wọ̀n gbére. Àwa là kì í ṣerú nílùú Nàìjíríà. Àwa ọmọ Nàìjíríà kan wá ń dúró pé láàmú Yorùbá kan dúró pé kò tí ì tákòkò tí Yorùbá ó yà tí ó yà pa. Ǹjẹ́ ẹni yìí sómùgọ̀ ni àbí ọlọ́gbọ́n èèyàn? Mo fẹ́ kẹ́ gbìyànjú ẹ̀ wò. Ẹ mú ọmọ Fúlàní kan kẹ́ pa. Tẹ́ bá pa ọmọ Fúlàní kan, kẹ́ wo ohun tó ṣẹlẹ̀. Tọ́lọ́pàá bá mú tọ̀hún, ẹ̀wọ̀n gbére. Ẹ rí bí ọlọ́pàá ọmọ Yorùbá gan á mú yín, á máa halẹ̀ mọ́ yín bígbà tẹ́ pé ẹrù bílẹ̀ Haúsá náà ti bí ni. Ìhàlẹ̀ yóò wá pọ̀ jù. Ṣáà kìí ṣerú. Ẹ̀yin èèyàn mi, ẹ̀rù ni wá. Ẹ̀rù ni wá. Nítorí tàbá kì í ṣerú, olóyìnbó ń pè nǹkan kan ní equal right. Òun ló yẹ ká jìjọ ní. Mi ò mọ, ẹ má bínú, mi ò mọ bí mo ṣe lè pè ní Yorùbá. Mi sì fẹ́ gbà wá ní àkókò. Ó yẹ ká jọ ní equal right ni. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá, nílùú Nàìjíríà lápapọ̀. Orílẹ̀-èdè Nàìjíríà ni mo ti rí pé ẹnikẹ́ni ò gbúdọ̀ sọ̀rọ̀, tí ó sì sí ní orílẹ̀-èdè kankan lágbàáyé. Kí n sọ pé Áfíríkà, Nàìjíríà náà lórí wọn. Torí àwòkọ́ṣe Nàìjíríà náà ń lò káàkiri. Òfin fún ẹnikẹ́ni ní ààyè. Màá sọ fún yín pé ní àwọn ìlú táwa wà yìí, láti àtọmọ kékeré o àtàgbàlagbà, déédéé àṣẹ kan náà lájìjọ ní lórí ara wa. Tẹ́ ẹ bá bímọ, ẹ lè pàṣẹ fọ́mọ yín jù. Ẹ pè sákìyèsí, ẹ fún ní ìmọ̀ràn ni. N tó ṣe yìí, èyí ò dára tó, má ṣe bẹ́ẹ̀ mọ́. Bó ṣe lè lò gbésí ayé ẹ̀ ní, báyẹ̀ ẹ ṣe lè dá ní. O ò lè pàṣẹ fún, o ò lè fún ní ọ̀ranyàn pé báyìí ni kò ṣe ṣe. A sọ fún yín pé n tó tẹ́ òun lọ́rùn, tóun fẹ́, òun lòun ṣe yẹn. Tẹ́ ẹ bá wá wàhálà ẹ jù, bóyá ó pọ̀ ọlọ́pàá ni àbí kankan àbó ń lọ lórí títì, ọlọ́pàá rẹ̀ kó ń ké, wá ń bí kí ló ṣe ẹ́? Kó wá sọ fún wọn pé ṣe ni ìyá òun àbí kẹ́ bàbá òun, àwọn náà sọ pé dandan òun gbọ́dọ̀ ṣe báyìí. Wọ́n á pè ìyá ẹ̀ lẹ́jọ́ àbí bàbá ẹ̀ wọ́n á pè lẹ́jọ́. Kí ló dé tó fi lè sọ pé dandan òun gbọ́dọ̀ ṣe báyìí? Ẹ sọ fún mi. Ní Nàìjíríà, ẹni tó ṣiṣẹ́ owó, tó pa owó ẹ̀, tó dá ilé iṣẹ́ sílẹ̀, kò láṣẹ lórí ilé iṣẹ́ ẹ̀. Tó sì jẹ́ pé ilé iṣẹ́ àdáni ni, kò láṣẹ lórí ilé iṣẹ́ ẹ̀. Kò láṣẹ lórí ara ẹ̀. Tó bá ra mọ́tò tó bá wúwo jù ní Nàìjíríà,
EFCC á gbé ẹ, wọ́n á máa wádìí ẹ pé ibo lo ti rówó. Ní ibi táwa wà ń bí yìí, àwọn ọmọ kéékèèké náà ń lo mọ́tò jù torí pé wọn ò ní bùkátà. Mọ́tò tí ẹ̀yin bílíọ̀nìà Nàìjíríà tẹ́ ń lò tẹ́rù bẹ́ẹ̀ ń lo ọkọ̀, àwọn ọmọ kéékèèké nínú ìlú yìí náà ń lò ó. Wọn ò sì ní béèrè lọ́wọ́ wọn pé bo náà ti rí. Ẹ̀yin Yorùbá ni mo bá lọ́rọ̀ tí mò ń pè sí àkíyèsí ní kò ní ṣàṣálẹ̀ mọ́ láàárọ̀ yìí. Mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ jẹ́ ká fi Jésù sílẹ̀ sáàyè ibi tí Jésù jókòó sí lákòókò yìí. Ẹ jẹ́ ká fi ànábì sílẹ̀ ní àyè ibi tí ànábì wà lákòókò yìí. Mo fi Ọlọ́run bá bẹ̀ yín, gbogbo ẹ̀yin tẹ́ bá ti ní nǹkan agbára nínú ilé yín, ẹ lọ máa pè wọ́n kẹ́ máa gbé wọn dé o. Ẹ lọ máa jí wọn dé. Mo mọ̀ pé Yorùbá lágbára tó pọ̀. Kò kí ń sọ̀rọ̀ ìbọn, kò kí ń sọ̀rọ̀ àdá. Ọlọ́run kẹ́ Yorùbá, Ọlọ́run kẹ́ wa púpọ̀ púpọ̀. A ní agbára dání. Agbára yìí ni mo fẹ́ ká lò. Kì í ṣe agbára ayẹta ni mò ń sọ o. Kì í ṣe agbára òkígbẹ́ ni mò ń sọ. Àwọn agbára ta ní, mi ò ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ lórí ètò yìí. Ọlọ́run fún Yorùbá ní agbára. Ẹ lo àwọn agbára yìí, ẹ rí pé ẹ̀yin gan ò ní jagun tó gun á fi ṣẹ́ ẹ̀. Àwọn onílẹ̀ ní kẹ́ pè. Ẹ pé àwọn onílẹ̀ kan dìde. Táwọn onílẹ̀ bá ti dìde, ọ̀rọ̀ ti bùṣe. Yorùbá nation ó máa ṣojú èmi àti yín. Yorùbá nation á ṣojú gbogbo wa. Gbogbo àwa ọmọ Odùduwà àjàyè la máa jà, nítorí pé àjàgbá ìbáyìí ní tààrà. Ó kò ní jagun òbò kó mọ̀ṣẹ́. Ọwọ́ ò ní jagun ẹnu kó mọ̀ṣẹ́. Àjàgbáyé òun la máa jà, gbogbo ọmọ Yorùbá. Gbogbo ẹni tó bá ti ń sọ pé kí orílẹ̀-èdè Yorùbá kó da lágbára lọ́wọ́ Ọlọ́run, wọn ò ní fi wá ṣàwátì. Ṣùgbọ́n àwọn tó bá wà nídìí ọ̀tẹ̀, tó wà nídìí ìfàsẹ́yìn fún ilẹ̀ Yorùbá, àwọn onílẹ̀ ó bá wa bá wọn jà. Mi ò ní ṣépè. Gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin, afabẹ́gbé jáde ni, ó gba ojú ara obìnrin jáde ni. Tó bá ti jẹ́ pé obìnrin ló gbóyún ẹ̀ sínú, tó jẹ́ pé ọkùnrin ló gun ìyá ẹ̀ tó fi lóyún, tó jẹ́ ọmọ Odùduwà, àbíkẹ́ ó jẹ́ Haúsá, àbójẹ́ Ìgbò, tó ń sọ pé a ò ní bólóko ẹrú nípínlẹ̀ Yorùbá, òun fẹ́ gbógun ti ọmọ Yorùbá tó ń jàjàgbara yìí, lágbára àwọn alálẹ̀, àwọn gbarumálẹ̀ ó mú. Ẹ jọ̀ọ́ gbogbo àwa ọmọ Yorùbá, mo bẹ̀ wá, ẹ torí Ọlọ́run. Kókó ọ̀rọ̀ mi tí mo fi jáde nídàájí yìí, mo sọ síwájú sí òun ni wípé kí ni ìtumọ̀ ìbò tá à ń dì? Kí ni ìdí ẹ̀ gan-an tá a fi ń di ìbò? Ṣé torí 5,000 tó ń pín fún wa nígbà tá a bá dìbò ni? Àbí torí pé kí a lè nílọsíwájú lórílẹ̀-èdè yẹn ni la ṣe ń dìbò ni? Àbí ká lè rí ìtọ́jú tó péye látọwọ́ ìjọba la fi ń dìbò? Àbí a kàn ń dìbò yìí torí ìfẹ́ tá a ní sí ẹgbẹ́ pátì tí wọ́n gbé jáde? Ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, ọ̀pọ̀lọpọ̀ lè má mọ ìdí tí ìbò fi ń wáyé. Ní tí ẹ máa ti torí ẹ̀ jáde sọ pé ẹ lọ dìbò, ẹ má wo torí 5,000 tó fẹ́ fún yín. Ẹ rántí pé ọmọ yín jáde iléèwé ẹ̀kọ́ gíga kò ríṣẹ́. Lẹ́yìn tẹ́ ń dìbò láti ìgbà yìí wá, àìmọye yín lọmọ yín jáde iléèwé ẹ̀kọ́ gíga tí ò ríṣẹ́ dòní bá ṣe ń sọ̀rọ̀ ìtọ́ ẹ̀pọ̀ ọ̀kadà ló ń gùn. Àìmọye ìwọ ọ̀dọ́ náà
tó gba 5,000 tó lọ dìbò gbogbo tó ti jáde iléèwé ẹ̀kọ́ gíga tó rí bí lọ, ìwọ tó ní àǹfààní láti lọ ilé ẹ̀kọ́ gíga gbogbo tó ti jáde iléèwé mẹ́wàá tó rí nǹkan fi ṣe, ìwọ tó kọ́ṣẹ́ wo iṣẹ́ tó kọ́ tó tẹ̀ ní ìlọsíwájú nídìí iṣẹ́ ẹ. Ṣé 5,000 tó fún yín lọ́dún mẹ́rin mẹ́rin ṣóun ló máa ràn yín? Ẹgbẹ̀rún 5 yìí ṣó bọ́ yín fọ́jọ́ mẹ́rin ni ká tó wá sọ pọ́dún mẹ́rin. Ẹgbẹ̀rún 5 tó ń fún yín yìí èyí tó pọ̀ jù lẹ́gbẹ̀rún 10 owó tẹ̀ ń gbà yìí ǹjẹ́ ó bọ́ yín fún oṣù 4 ká tó wá sọ pọ́dún 4. Kí ló dé tẹ̀ pa owó tẹ̀ ń gbà yìí tì kẹ́ wá dúró lórí òtítọ́? Tẹ́ ẹ bá dúró lórí òtítọ́ tẹ́ ẹ gba owó lọ́wọ́ àwọn akídanidání yìí, tẹ́ ẹ gba owó lọ́wọ́ wọn láti sọ pé ẹ fẹ́ tẹ̀lé wọn, tẹ́ ẹ dúró lórí òtítọ́ ẹ mọ̀ páṣẹ yìí lẹ máa ṣe ni. Tẹ́ ẹ bá padà lẹ́yìn wọn ó parí, ẹ̀yin ni wọ́n fi ń mí. Màá fẹ́ kẹ́ rántí pé nígbà tán bá débẹ̀ tán wọn ò mẹ́nikẹ́ni nínú yín mọ́. Àpẹẹrẹ tí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí tí mo ti rí sẹ́yìn ni mò ń sọ fún yín. Ọgbọ́n tí mo ti kọ́ nípa ọ̀rọ̀ òṣèlú tí mo ti rí sẹ́yìn ni mò ń sọ níwájú yín. Mi ò kàn lánàá sọ̀rọ̀. Nígbà tí Gbénga Daniel tó wá campaign ní Ṣàgámù tó ti jáde, mò ń ná owó àpò mi ní àkókò tá à ń wí yìí ni. Fún ẹni tó bá mọ̀ tó bá ń wò mí lọ́wọ́ báyìí tán bá fẹ́ sọ òtítọ́ ọ̀rọ̀ wọn á ní bẹ́ẹ̀ ni. Mo ná owó, mo ná ara ni. Mi ò sì gba $1 lọ́wọ́ Daniel rí. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìfẹ́ pé nílùú mi gómìnà jáde, nígbà tó débẹ̀ tán kọ́ ṣó mẹ́nikẹ́ni mọ́. Ẹ̀yin èèyàn mi, ẹ̀kọ́ tá a ti kọ́ sẹ́yìn, àwọn nǹkan tójú ti rí sẹ́yìn, òun ló fa gbogbo ọ̀rọ̀ tèmi ń sọ yìí. Lẹ́yìn ìgbà tí ìjọba Daniel yẹn kò sẹ́ni tó lè rí mi níbi ìbò pé mo lọ dìbò. Ẹ ní rí mi dé àpótí ìbò. Èmi kọ́. Ẹ̀ẹ̀kan tí mo jáde ní 2015 mo gbọ́ information pé wọ́n fẹ́ gbé àpótí ìbò ọ̀dọ̀ àbúrò bàbá mi tó jẹ́ olórí olóṣèlú ẹgbẹ́ APC wọ̀nyí náà ni, tí mo sì mọ̀ pé ọ̀rẹ́ mi kan ó ń lọ fún House of Assembly lọ́jọ́ náà lọ́hùn. Ni mi fi wò pé ẹni tó fẹ́ wá gbé àpótí ìbò yẹn á gbé ìṣojú mi bẹ́ẹ̀, mo sì dúró tì í. Òun lọ́jọ́ ìbò tí mo jáde. Látìgbà tí ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ Yorùbá tó ti ń di rádaràda. Kò sí òtítọ́ ẹyọ kan nínú òṣèlú Nàìjíríà. Kò sí òṣèlú tó jẹ́ òtítọ́ ẹyọ kan lórílẹ̀‐èdè Yorùbá. Kò sí òṣèlú tó jẹ́ òtítọ́ kan nílẹ̀ Ìgbò. Kò sí òṣèlú tó jẹ́ òtítọ́ kan nílẹ̀ Haúsá. Àgàbàgebè làwọn ará bí yìí ń lò fún yín. 10,000 yìí kò bọ́ yín fúṣù kan. Tẹ́ ẹ bá lè ronú pé nígbà pandemic yìí ìjì jà atẹ́gùn fẹ́ ṣùgbọ́n kò gbé yín lọ. Tẹ́ ẹ bá wá rọ́jú bẹ́ẹ̀ náà, tẹ́ ẹ gba cup of rice tí wọ́n pín fún yín yìí, wàláhì ẹ làlùyọ. Ẹ jọ̀wọ́ gbogbo ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ẹ jẹ́ ọmọ Odùduwà, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹni lọ́kàn wípé kò sí nǹkan tó ń jẹ́ ìbò látọwọ́ yín. Torí pé ìdí pàtàkì tí ẹ lè fi dìbò ò ní pé ọmọ mi wáṣẹ́ lágbájá báyìí mo máa mọ̀ wá tẹ́lẹ̀ bá wọlé ọmọ mi á ríṣẹ́, tíjọba bóyá ìjọba ìpínlẹ̀ kan wọlé tó kọ́ ilé iṣẹ́ bó tẹ̀ jẹ́ 2 àbí 3 ló kọ́ sí ríkèríkè ibi tó jẹ
gómìnà sí bó jẹ́ èèyàn mẹ́wàá lóríṣẹ́ ń bẹ̀ àǹfààní ńlá ló jẹ́ ṣùgbọ́n kò sí èyí kò sí pé wọ́n dá ilé iṣẹ́ sílẹ̀ ìwòsàn ọ̀fẹ́ ò sí fún yín kò sómi ọ̀fẹ́ fún yín iná ẹ̀rí lò títì ojoojúmọ́ ló ń pààyàn ẹ wálẹ̀ ń dìbò kí là ń dìbò fún gan náà ọlọ́màjáre bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí torí bá fọ́ mi láfọ́jú ńsìn máa kí fóònù mọ́lẹ̀ inú lé mi báyìí ni wọ́n ti wá gbé mi pó yá kò sí yẹn ní Nàìjíríà kí lẹ̀ ń dìbò fún ìbò yín kí ló wúlò fún ẹ ń dìbò fún wọn pé kán lọ ṣe tara wọn ni ẹ dìbò forí ara yín nítorí pé wọ́n wòó pé àwọn fowó ra ìbò lọ́wọ́ yín ni nítorí dé yìí ẹ jẹ́ ká jáwọ́ ńbẹ̀ ẹ fi wọ́n sílẹ̀ sí ààyè wọn ẹ má fẹ̀mí yín wéwu ẹ má sàrà yín sínú òrùn màá forúkọ bo ẹ̀gbọ́n mi kan láṣìírí kí n sì tó kúrò nílùú Nàìjíríà yìí níbò kan tán èdèkì tó kúrò ní Nàìjíríà wọ́n lọ kàmpéènì ó ṣubú pẹ̀lú ọ̀kadà apá ẹ̀kan olóṣèlú ò rí mọ́ tó bá kú lọ́jọ́ náà wọ́n á pé àwọn ẹbí ẹ̀ pé ẹ̀kọ́ ọ̀rọ̀ èèyàn ó pọ̀ ju àríwọ̀ ẹ̀rí wọ́n á fún wọn $100,000 nítorí ìdí èyí mo rọ̀ wá mo bẹ̀ wá ẹ̀yin ọmọ ìyá mi ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ẹ jẹ́ ká fi inú kan ká fi ṣe ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ bá ní lọ́kàn tẹ́lẹ̀ pé nǹkan yìí ò lè ṣeé ṣe ẹ máa yí padà lọ́kàn ara yín pé ó ti ṣeé ṣe ó ti bọ́ sí ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ ó lè pẹ́ ó lè yá nítorí pé àwọn bàbá wa ní ọmọdé búròkò ó bojú ẹ̀yìn òòjọ́ kọ́ lówéré ń wó pani gbogbo àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká ní ìfọwọ́sowọ́pọ̀ ẹ má jẹ́ káwọn aráàbí fi wá ṣe yẹ̀yẹ́ mọ́ òun náà ṣe fẹ́ máa bẹ̀rẹ̀ látòrí àwọn tán wà lókè bí àwọn ọba àbí nǹkan kan pé táwọn bá ti máwọn yẹn kúrò ètò kù kéré wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ ǹsìn òun náà fi wá jẹ sẹ́ríkì lẹ́kọ̀ọ́ nígbà tán bá bọ̀ wọ́n á gba Ìkòròdú mọ́ Ṣàgámù nítorí ìdí èyí gbogbo ẹ̀yin ọba wa la pè gbogbo ẹ̀yin ọba nílẹ̀ Yorùbá káàárọ̀ ojíire gbogbo yẹn ẹ dìde ẹ fìbẹ̀rù sílẹ̀ Ọlọ́run ó bá wa ṣe o lágbára lọ́wọ́ Ọlọ́run àní ṣàṣetì o eléyìí tí a dáwọ́lé ní wẹ́rẹ́ yìí lórílẹ̀‐èdè Yorùbá Ọlọ́run á bá wa mú lọlé àṣẹ o òní yóò san gbogbo wa sówó yóò san gbogbo wa sọ́mọ yóò san wa sálàáfíà o ẹ ṣé o ètò kùtù di ọjọ́ 5 ìní àtúpàdé láyà.